Lẹ́ẹ̀kan sí ẹ káàsán gbogbo lé mo kí gbogbo ọmọ Kaaro Ojiire mo ṣe kíní amóhùnmáwòrán yìí lákọ̀ọ́kọ́ àmọ́ mi ò yọ ohun mi ò jáde mo ṣàkíyèsí ẹ má bínú mo tẹ̀ tí wọ́n á sáré túnṣe ń sìn mo fẹ́ kí a gbọ́ náà yẹn náà àkọ́kọ́ ọ̀rọ̀ mo kí gbogbo ọmọ Kaaro Ojiire kò ní sí wa kò ní rẹ̀ wá o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbáradì gbogbo ètò wa ni pé ká ṣètò bá ṣe máa pèsè ìdáàbòbò fúnra wa ká dẹ̀ gbé ìgbésẹ̀ ẹ jọ̀ọ́ bá máa sign petition yẹn ó ṣe pàtàkì kí gbogbo lè bọ́n ṣe ń pa wá lójoojúmọ́ yìí ó ti wá tó gbogbo àwa nìkan náà lè gbára wálẹ̀ ẹ jẹ́ ká ṣe ètò yẹn ara iṣẹ́ yẹn náà ní ilé tí a gbé kalẹ̀ níbà ń sìn ṣe rí mo fẹ́ fi àwọn àṣírí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti fi tán pa fún wa mo fẹ́ túmọ̀ ẹ̀ fún wa léde wa kí ó lè yé púpọ̀ nù wa mo rò pé ara iṣẹ́ tó yẹ ká ṣe nìyẹn ṣe rí ìwé tó wà lọ́wọ́ ìwé tó wà tí a ti ta fi hàn ìtẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí nú ẹ̀ mo kọ pé ẹ wá wo irọ́ tí wọ́n fi ń ṣe ìjọba lórí wa ó tó gẹ́ mo dẹ̀ máa túmọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ṣe rí nínú ìwé yìí mo kàn máa sáré fi hàn àwọn èèyàn mi ìfẹ́ kó pẹ́ jù mo fẹ́ kí àwọn èèyàn wa ṣe rí ìwé yìí nǹkan tó ń pè ní promulgation decree number 24/1999 inú ẹ̀ ni ọ̀rọ̀ tí máa ṣe yìí wọ́n kọ lédè Gẹ̀ẹ́sì inú ẹ̀ lọ̀rọ̀ yẹn tí máa ti gbé àwọn ọ̀rọ̀ yẹn ibẹ̀ ló máa ti gbé jẹyọ àwọn ọ̀rọ̀ tó kọ sí bíbà ṣọ́nà mi yẹn òun la fẹ́ fi hàn gbogbo àgbáyé pé irọ́ náà bá dé o olè jìbìtì àrékèrèkè ni wọ́n ṣe náà gbélé wa lórí àwọ̀ ò dẹ̀ fọwọ́ sí àwọ̀ ò ṣe àṣẹ wa referendum ò jẹyọ nú ọ̀rọ̀ rárá ṣe náà gbélé wa lórí tipátipá mo máa fi hàn ẹ jẹ́ ká tẹ̀síwájú. mo fẹ́ gbìyànjú má lè gbé sókè náà ni ẹ má bínú ókè má ọ̀rẹ́ kò ṣe nǹkan mo kọ́kọ́ rò kó máa lè ṣe bẹ́ẹ̀ ni kò ní lè ṣe bẹ́ẹ̀ yẹn. Alright, now mo fẹ́ túmọ̀ ẹ̀ fún yín báyìí lára àwọn ọ̀rọ̀ tó kọ tó ṣe pàtàkì mo ń gbé jáde sí wọ́n ní báyìí nítorí náà ìjọba ológun ti federal ti pàṣẹ àṣẹ bíi àtẹ́lẹ̀ ṣe rántí mo sọ pé àwo ò fún wọn láṣẹ bí táwọn ti máa gbé fún wọn láṣẹ ní ibi tá a máa ti gbé ṣe referendum wọn ò jẹ́ káwa ṣe referendum bóyá a gba òfin wọlé àbí àfẹ́ wọ́n gbélé wa lórí tipátipá ni o àṣẹ wọ́n fúnra wọn láṣẹ láì béèrè àṣẹ lọ́wọ́ àwọn ọmọ onílù láì béèrè lọ́wọ́ pé ṣafẹ́ àbẹ́ àfẹ́ jẹ́ pé àrékèrèkè lọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ msìn ìlànà òfin kan náà yóò wà fún Nàìjíríà tí yóò jẹ́ bí a ti ṣètò sínú ìṣètò sí àṣẹ yìí àṣètò tí pé wọn ò jẹ́ kí àwa ọmọ ìlú sọ ní ẹnu ọ̀rọ̀ nú ẹ̀ pé bóyá afẹ́ o àbáfẹ́ àbí afẹ́ àtúnṣe àbáfẹ́ àtúnṣe níbẹ̀ o wọ́n yọ gbogbo yẹn kúrò lọ́wọ́ wa wọ́n pàṣẹ lé wa lórí bẹ́ẹ̀ àwa ni ó ní àṣẹ àwọn tó bá máa ṣèjọba wọn láti gba àṣẹ lọ́wọ́ wa pé àwọn lè wà ń jọba tí nǹkan táwọn bá dẹ̀ fọwọ́ sí tó jẹ́ òfin ìlú làwọn máa gbé làwọn máa múrò ṣe àwọn ń gbé àṣẹ tiwọn láì bí wá wọn gbélé wa lórí tẹ́tí rí jìbìtì òfin ntòlófin tí a ṣètò sínú ìṣètò sí àṣẹ yìí yóò wà ní ìmúṣẹ ní ọjọ́ 29 láì bí wá wọn gbèrè wa lórí ní ọjọ́ 29 oṣù karùn-ún 1999 nígbàkúgbà tí ó bá lè eléyìí ṣe pàtàkì tí ó bá lè jẹ́ dandan láti tẹ ìwé òfin náà jáde yóò jẹ́ òfin fún àtẹ̀wé tí ìjọba àpapọ̀ láti fi gbogbo àwọn apá kan tí àṣẹ yìí sílẹ̀ yàtọ̀ sí ìṣètò àti ìlànà òfin gẹ́gẹ́ bí tí a ti tẹ̀ jáde yóò ní agbára òfin láìkà pé ó yọ kúrò ìtumọ̀ yọ kúrò pé wọ́n yọ kúrò yẹn ni pé wọ́n fi eléyìí bò fún yín tó wà lókè yìí mo fẹ́ kó yé wa o ṣe ní kinní tó wà lókè yìí tí mo fi hàn yín Constitution of the Federal Republic of Nigeria promulgation decree number 24/1999 wọ́n yọ kúrò wọ́n fi pamọ́ ìtumọ̀ yẹn ni pé wọ́n pa irọ́ wọ́n parọ́ fún wa wọ́n bí wá kán tó gbófin lé wa lórí ẹni wọ́n dẹ̀ fẹ́ káwa mọ̀ wọ́n kọ́ fẹ́ kárò pé bóyá a ní òfin wọ́n dẹ̀ fẹ́ fi pamọ́ fún wa pé òfin tó pé káwa má mọ̀ pé òfin tó wà ń bẹ òfin àwọn oníkakí ni àwọ̀ ò ṣe òfin àwọn ọlọ́gbẹ́lé wa lórí wọ́n dẹ̀ fẹ́ ká nígbàgbọ́ nú ẹ̀ wọ́n á purọ́ fún ẹ̀ tán ló bá dé ṣọ́rọ̀ mi yẹn yín ẹ jẹ́ ká tẹ̀síwájú wọ́n yọ kúrò gẹ́gẹ́ bí mo ṣe sọ so ẹ rí pé nínú òfin ìwé òfin jẹ́ kí n sáré fi yẹn hàn yín ká ṣe àárẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn nínú ìwé òfin yẹn tẹ́ bá lọ wo wájú tẹ́ bá lọ wo òfin ìwé òfin yẹn ẹ rí pé ń sìn kò sí wọn ò dárúkọ promulgation decree rárá nínú ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo ìwé òfin yẹn láti bẹ̀rẹ̀ bí mo ṣe sọ tẹ́ bá lọ yẹ̀ wò
tẹ́ bá lọ yẹ̀wò òfin yẹn jẹ́ kí n gbé sókè fún yín, tẹ́ bá lọ yẹ̀wò látòkè ẹsẹ̀kẹsẹ̀ Constitution of the Federal Republic of Nigeria Promulgation Decree number 24 of 1999 nǹkan táwọn kan ṣe ni pé wọ́n yọ gbogbo Promulgation Decree number 24 of yẹn wọ́n yọ yẹn kúrò. So ẹ wá rí pé ẹ̀kan máa rí pé ṣe di Constitution of the Federal Republic of Nigeria wọn ò jẹ́ kí ẹ mọ̀ pé àwọn oníkakí tí wọ́n mọ̀ pé tẹ́ bá ṣe pé àṣírí máa tú ìyẹn la fi ń han gbogbo ọmọ Kaaro Ojiire báyìí o. Ẹ̀sìn yẹn jẹ́ ká tẹ̀síwájú, mi ò fẹ́ kó pẹ́ jù torí mo fẹ́ kí àwọn ọmọ èèyàn wá lé kán lè pé kíní kán lè wò mò ń bọ̀ mo lọ yẹn náà 1 second so mo fẹ́ sáré síbẹ̀ yẹn náà kí wọ́n á padà síbi tí mo wà níbẹ̀ yẹn kí wọ́n á máa sọ now so a lè tọ́ka sí àṣẹ yìí gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Federal Republic of Nigeria Promulgation Decree 1999 ṣé ń gbọ́ o lókè yẹn wọ́n yọ kúrò kékeré máa mọ̀ wọ́n fi pamọ́ fún yín àmọ́ nísàlẹ̀ nínú ìwé yẹn náà òun lè rí mi báyìí nǹkan tó kọ síbí báyìí wọ́n kọ lédè èdè Gẹ̀ẹ́sì mo túmọ̀ ẹ̀ nǹkan kọ ní apá kata apá kejì ọ̀rọ̀ òṣì tán gbélẹ̀ wọ́n ní this decree may be cited as the Constitution of the Federal Republic of Nigeria Promulgation Decree 1999 ìyẹn nǹkan tó wà lókè yìí tí o ẹ mọ̀ pé nǹkan tó ń sọ̀rọ̀ pẹ̀ ní decree gangan náà sọ̀rọ̀ pẹ̀ àmọ́ tó bá ti di pé ìwé tán gbé fún gbogbo wa pa wọ́n tán fi bò wá lójú wọ́n fi ìwé yẹn bò wá lójú wọ́n nínú ìwé yẹn wọ́n ní pé wọ́n fún ara wọn ní agbára láti yọ ọ̀rọ̀ Promulgation Decree yẹn kúrò tẹ́yìn bá ń wò ìwé òfin yẹn nǹkan tẹ́yìn kan máa rí ni pé constitution ní ẹ̀ nímọ̀ pé Promulgation Decree ni òfin àwọn oníkákí tẹ́rọ mi yẹn yín mo fẹ́ kọ́rọ̀ yẹn yé wa náà ni mo dẹ̀ fẹ́ kí a máa fi tún ká máa ṣàlàyé fún èèyàn ẹ lè fi fídíò yìí kẹ́ fi hàn àwọn èèyàn kò ju 4-5 minutes kò yẹ kó pẹ́ jù kán lè wò kán lè mọ̀ tẹ́ bá dẹ̀ ti gbọ́ kínní ẹ jọ̀ọ́ ẹ fi tó gbogbo àwọn èèyàn wa létí ó ṣe pàtàkì gan ni jẹ́ kí n wá wo báyìí náà bó ṣe máa ṣe kínní mo kàn fẹ́ fi ìkẹta yẹn náà ni mo fẹ́ fi hàn yín mo dẹ̀ wá fẹ́ kẹ́ wá mọ̀ pé àwọn tó gbé kínní wa lórí General Alhaji Abdulsalam Abubakar olórí orílẹ̀-èdè alákòóso àgbà àti àwọn ológun Federal Republic of Nigeria àwọn ló gbé kínní ní 29th of wọ́n tẹ ìwé yẹn ní 5th of May ọjọ́ karùn-ún oṣù karùn-ún May nígbà tó máa fi di 29 oṣù kan dín ní ogún ọgbọ̀n oṣù kan dín ní ẹjẹ má bínú ọgbọ̀n dín ìkan ọjọ́ ọgbọ̀n dín ìkan ní ìparí May ni wọ́n gbé òfin lé wa lórí láì bí wa tó kò jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ bó ṣe jẹ́ o ní tí mo fẹ́ sọ náà nìyẹn ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí bá máa fi tó àwọn èèyàn wa létí àwọn àṣírí tó wà ń bẹ ẹ jẹ́ kí n gbìyànjú màá kọ́ sáré yọ mo fẹ́ mọ̀ tẹ́ bá ti gbogbo púpọ̀ nínú tẹ́ fẹ́ rí náà mo ti fi hàn yín yẹn náà n tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lòun náà lẹ́ rí yìí ṣe ni mo fẹ́ kẹ́ fi lè hàn àwọn èèyàn wa ṣe níbi tí mo kí ni tó ń lọ mo fẹ́ kẹ́ rí a lè tọ́ka sí àṣẹ yìí gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Federal Republic of Nigeria ẹ ti mọ̀ pé rọ́ni n tó yẹ kó jẹ́ òfin ní eléyìí àmọ́ n tí eléyìí tẹ̀ ń wò yìí bí ìwé ẹ̀yìn tó wà lẹ́yìn tán tẹ̀ tó so mọ́ dìgírì yẹn ni ẹ̀yìn rí tẹ̀ ń rò pé òfin ni òfin gangan ni dìgírì yẹn ṣẹ́rí pé rọ́ ló bá dé ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yẹn bá máa pín fún àwọn èèyàn wa ó ṣe pàtàkì máa fi ọ̀rọ̀ yẹn sí àkọ́kọ́ kẹlẹ̀ rí bẹ́ẹ̀ bá ṣe ń wò mo fẹ́ kẹ́ ro kínní ibi tí àṣírí wà ẹ rí i pé a ti fagilé kínní níbi báyìí pé fraud ni constitution àfagilé ara tá ṣe bẹ́ẹ̀ yẹn òun là ń ṣàlàyé fún yín ẹ jẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí bá máa pín ó ṣe pàtàkì ẹ má gbàgbé àwọn tíṣẹ̀tì ẹ lè kàn sí wa lórí +4473995806 láti tẹ́ bá fẹ́ ìkan náà ṣe tíṣẹ̀tì fún àwọn ọmọ àtọ́mọ̀ play ní Johannesburg ní 21st and 22nd of May ẹ ṣeun àrùjù báyìí lọ àtúmọ̀ báyìí sọ̀rọ̀ ó dìgbà kan náà ẹ ṣeun citizen wa ló ń kí yín báyìí ẹ jọ̀ọ́ bá máa pín ètò ìbẹ́ bá ṣe ń rí ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.